Olúwabùsáyọ̀ Olúwakẹ́mi ọmọ Ọlátúnjí ayáfẹ́mi Olúmúyìwá kòwé mi wọ bàtà ijó ọpẹ́ rẹ̀ o òní lọ́jọ́ ìbí rẹ̀ o wá bá ẹ dúpẹ́ òní lọ́jọ́ ìbí rẹ̀ o wá bá ẹ yọ̀ o. Mọ́mí Tẹ́mà ọmọ kòwé congratulation ìyá eléjì rẹ̀ ó dẹ̀kú ọdún ẹ o ọmọ wọn lọ́rọ̀ Èkìtì èyí ò ní já ṣe mọ́ wọ bàtà ijó ọpẹ́ rẹ̀ o òní lọ́jọ́ ìbí rẹ̀ o wá bá ẹ dúpẹ́ òní lọ́jọ́ ìbí rẹ̀ o wá bá ẹ yọ̀ o. Olúwabùsáyọ̀ Olúwakẹ́mi ọmọ Ọlátúnjí ayáfẹ́mi Olúmúyìwá kòwé ọmọ wọn nílùú Ọ̀rọ̀ Èkìtì okú ọdún okú oríire orí kádún látọwọ́ Èdùà lókè ni aya wọn nílùú Mọ́bà Èkìtì abá ọyọ̀ abá ọdúpẹ́ òní ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án ńlẹ̀yẹ́jọ́ ọjọ́ bí rẹ ó tọ́ ó yẹ ká fi ṣayẹyẹ Èdùmàrè tó wù ọ́ dàgbà lọ́pẹ́ tọ́ sí ọba tí ò jẹ́ kọjọ́ òní ó bá ọ nínú sàré ńlọpẹ́ yẹ Olúwabùsáyọ̀ Olúwakẹ́mi ọmọ Ọlátúnjí lórí ọ̀rọ̀ ayé rẹ ìyìn ògo kó máa jẹ́ tẹlẹ́dùà lókè Peculiar Precious àti Praise ẹni wọ́n gbé èmi Ọ̀kẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ ọ̀yàngẹ sórí aago Mr. Ìlérí Àṣẹ wọ́n ní màmá àwọn ló ń ṣọjọ́ bí wọ́n ní kí n bá wọn kí ìyá eléjì rẹ̀ kó kú oríire mọ́mí Tẹ́mà mọ́mí Emmanuel mọ́mí Manuela ó ti ṣọdún ọdún yìí lókè èèpẹ̀ ó ní kú kọ́dún tí ń bọ̀ ó tó dé àlàáfíà rẹ̀ ò ní dá fíafíà ó ní bá wọn fàlàáfíà pìtàn ọjọ́ pàtàkì lọ́jọ́ ìbí gbogbo ẹni tó bá fẹ́ ní fúnre ni wọ́n fọjọ́ ọ̀hún bá ní ṣàjọyọ̀ bá ní yin Olúwa gbogbo ohun tá a bá jẹ́ láyé gbogbo ohun tá a bá dà gbogbo ipò tá a bá dé ọjọ́ tí wọ́n bí wa ò gbàbọ̀dẹ̀ fún wa ni àìmọye ọmọ tá a bí sílé ìwòsàn tí ò bá ní délé àìmọye tó bá ní délé tí ò dúró gborúkọ kíkú ó tó mú lọ ọ̀pọ̀ dúró gborúkọ àwọn ẹni bínú ayé ò jẹ́ kí wọ́n rí ilé ayé gbé Olúwabùsáyọ̀ Olúwakẹ́mi ọmọ Ọlátúnjí ayáfẹ́mi Olúmúyìwá kòwé Èdùmàrè jẹ́ kó orílẹ̀ ayé gbé ó wáyé aláyé ó wáyé asán ó tún jẹ́ kó ráyé jẹ ọba tí ń gbé ọ sókè ò ní já ojú lẹ̀ láéláé Èdùmàrè tí ń jà fún ọ ní kọ̀kọ̀ àti ní gbangba kò ní padà lẹ́yìn rẹ bó o ti ṣọdún ọdún yìí ó di dandan kó o ṣọ̀pọ̀ rẹ̀ lókè èèpẹ̀. Peculiar Precious àti Praise wọ́n ní mọ̀ wí fún ọ wípọ̀dọ̀ọdún làárọ̀ rógbó wọ́n lọ́dọọdún làárọ̀ wùsà wọ́n lọ́dọọdún làárọ̀ mọ obì lórí àtẹ bọ́dún bá ti ń gorí ọdún ló di dandan kó o mọ ọrọ́dún ṣe ohun tí ò ní jó rójú ráyè ṣọdún ò ní kàn ọ́ ẹrù tábí ẹmọ kì í tú wọn ò ní mọ̀ gbé wá ọbọ̀ lọ́dẹ̀dẹ̀ ìyá eléjì rẹ̀ ńlẹ́ o wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá tó bí wọn lọ́mọ ọ̀bẹ kìsì bẹ́kẹ́ṣẹ́ tó bẹ́ wọlé alákìísà tó sọ wọ́n do nígbà aṣọ Olúwabùsáyọ̀ Olúwakẹ́mi ọmọ Ọlátúnjí ayáfẹ́mi Olúmúyìwá kòwé ọmọ oníbàtà kó irun kálọ kábọ̀ lúgbọ̀ ọ̀sẹ̀ ọ̀rọ̀ nílé ọkọ rẹ̀ ọ̀là àgọ́jẹ wọn gbàgbọ́ ṣọ̀ṣẹ̀ ó mú màálùú ṣọdún ìgbàgbọ́ àmùṣèrè ó dé síbi kè ó ṣẹ̀yìn sí ọmọ olúṣù àrókùrò bẹ́ okú ọdún okú oríire ọmọ alágbàdo ọ̀rárá àrìmọ̀nà gbé sínú àgbàdo ọmọ atóṣíṣe mọ́ṣe ọmọ aṣíkáṣe sùúrù ọmọ elémi mẹ́ta lọ́kan ọ̀gẹ́ jíjẹ́ mi bọ́yà ọ̀gẹ́ ijẹ́ lé òjèbí elé òjèbí lẹ́rìn ní mbàbù amú ọmọ ọ̀gẹ̀dẹ̀ mi lọ́rì yọ ọmọ elérìírú dòdò ọ̀rà gbọ́ràn ẹ̀jẹ̀ ọgbọ́ràn ọ̀raṣọ odi ẹ̀jẹ̀ ọgbọ́ràn ọ̀rọ̀pá ìlẹ̀kẹ̀ ìyẹn nílé bàbá rẹ̀ Olúwabùsáyọ̀ Olúwakẹ́mi ọmọ Ọlátúnjí ayáfẹ́mi Olúmúyìwá kòwé ìran agúnugún kan kì í bá wọn kú ní rèwerèwe a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ arápápá ńlá bẹ́tú ibi gìgàgìgà ńlá bẹ́fọ̀n bọ́dún bá ti jọ lódì dandan kíran lágbà ó yọ tuntun bó o bá ṣe èyí tán kó o tún ṣe míì sí nínú ara líle ohun ìfọkànbalẹ̀ o ò ní ṣogbó lórí ọkọ o ò ní sọkún lórí ọmọ orí olórí ò ní kéré iṣẹ́ tó o ṣe bá mi ṣàbí kó o gbé tó àdúrà mi okú ọdún okú ìyèdùn ẹ̀mí ó ṣe púpọ̀ lókè pẹ̀. òní lọ́jọ́ yìí.